nínú Islam kò sí tó ní kẹ́ má ṣògùn owó. Nínú Islam kò sí tó ní kẹ́ má ṣògùn owó. Ẹ̀sìn àwọn bàbá wa àná yẹn ògùn owó lọ́pọ̀lọpọ̀ wọn ṣe tá a fi ń rí wọn lónìí. Bàbá gbogbo wọn lọ lọ́wọ́ ń bẹ, gbogbo wọn lù lọ́wọ́ ń bẹ, ìmáàmù gan lọ́wọ́ ń bẹ, bẹ́ẹ̀ àáfàá gan ṣe lọ́wọ́ ń bẹ, ọmọ kéwú náà lọ́wọ́ ń bẹ, gbogbo wọn lọ lọ́wọ́ ń bẹ, bí Nàìjíríà ṣe bàjẹ́ gbogbo wọn lọ lọ́wọ́ ń bẹ, gbogbo wọn lọ́wọ́ ń bẹ, àáfàá gan lọ́wọ́ ń bẹ, Ṣèyíkì lọ́wọ́ ń bẹ, Ustautu lọ́wọ́ ń bẹ, ìmáàmù gan lọ́wọ́ ń bẹ, bọ́mọ kéwú náà ṣe lọ́wọ́ ń bẹ, bí ilẹ̀ Yorùbá ṣe bàjẹ́ gbogbo yín lẹ̀ lọ́wọ́ ń bẹ. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdi, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkànbí Ọlọ́ba. Àtúbà fún wa àníri ń gbé sọnù bí ó ṣe bí ọmọ láṣẹ Ìdùmarè. Mo kí ẹ̀yin agbófinró, mo lù yín lọ́gọ̀ ẹnu, wà ń bẹ̀ yín, ó máa wà ń bẹ̀ ni. Ẹ̀níri ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ọkọ ọba, àdá ọba kò ní sá gbogbo ẹ̀yin agbófinró ìlú Ìlọrin lọ́wọ́, kò ní sa yín lẹ́sẹ̀, kò ní sa yín lọ́wọ́. Akùdé òní dé bọ́rọ̀ yín. A kí yín gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀, a kí yín pé ẹ kú iṣẹ́ takuntakun. Àtúbà fún yín, ẹ̀níri ń gbé sọnù bí ó ṣe bí ọmọ lẹ́ẹ̀kan sí. Gbogbo ẹ̀yin àáfàá tẹ jáde tẹni kí wọ́n gbẹ̀mí Abdulrahman tó wá jẹ́ pé ibi tó fi Nàìjíríà ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́ ni, ó yẹ kí wọ́n ti arrest gbogbo yín. Gbogbo ẹ̀yin àáfàá kéwú tọrọ jẹ ẹgbẹ̀rún kan irọ́ la bí ẹrú Saudi tẹ jáde síta tẹ ń sọ pé kí wọ́n pa Abdulrahman tó wá jẹ́ pé ibi tó fi Nàìjíríà ń ṣiṣẹ́ bí iṣẹ́ ni, ó yẹ kí wọ́n ti arrest gbogbo yín. Torí mi ò mọ agbára tẹ ní o, mi ìmọ̀ ìyẹn tọ́ ẹ mọ̀ tẹ fi ní àǹfààní láti jáde bọ́ sórí mídíà láti máa sọ fún, láti máa pariwo fún gbogbo àgbáyé pé kí wọ́n pa ẹnìkan, ọmọ ènìyàn bíi ẹgbẹ́ rẹ. Kí ni right tó ní? Adájọ́ ni ọ́ ni, ọlọ́pàá ni ọ́ ni, lọ́ọ̀yà ni ẹ ni. Ẹ̀yin akéwú tọrọ jẹ lásán yìí, ó wá jáde síta, ẹ jáde síta, ẹ ń sọ pé kí wọ́n pa ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ẹgbẹ́ yín. Sẹ́yìn níjọba, ẹ̀yin lọ́lọ́pàá, ẹ̀yin ládájọ́. Tó yẹ pé ibi tí Nàìjíríà bá ń ṣiṣẹ́, tí òfin Nàìjíríà ń ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́ ni, gbogbo àáfàá tó jáde tó ní kí wọ́n pa Abdulrahman, ó yẹ kí wọ́n ti arrest yín. Òkun òun wó ruru káwọ́ àrùrù. Abdulrahman àwọn kan ló wò láwòkọ́ṣe níbi iṣẹ́ apààyàn tó ń ṣe yìí. Abdulrahman àwọn kan ló bá ń bẹ̀ níbi iṣẹ́ apààyàn, ibi iṣẹ́ àtẹ́ndà tó ń pààyàn ṣe yìí, ibi iṣẹ́ alápakun, alápasíẹ̀, alápadúpẹ́, iṣẹ́ òfò, iṣẹ́ àdánù tí Ràmọ́nù yẹn láàyò yìí. Àwọn kan ló bá ń bẹ̀, àwọn kan ní role model, àwọn kan ló wò láwòkọ́ṣe. Ẹ̀yin ọlọ́pàá wa nílùú Ìlọrin, ẹ bá wa dáàbò bo Ràmọ́nù, ẹ bá wa dẹ́mi rẹ̀ sí títí tí ó fi jẹ́wọ́ gbogbo àwọn tó wò láwòkọ́ṣe, gbogbo àwọn tó báṣẹ́ yìí lọ́wọ́ wọn, gbogbo àwọn tí wọ́n ń tẹrin ìyẹn fún, gbogbo àwọn apanilẹ́kúnjayé àáfàá. Láfi sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́, táìmù òdodo ti dé, táìmù ti tó tí gbogbo yẹn mọ èèyàn burúkú láwùjọ wa. Gbogbo wọn pátá ni wọ́n lọ́wọ́ ń bẹ̀. Báwọn ìyá wa sì délé gbin lónìí, báwọn Fúlàní ṣe ń pa àwọn ìyá wa tó ń pa àwọn bàbá wa lóko, àwọn àáfàá yìí wọ́n lọ́wọ́ ń bẹ̀. Kò sẹ́yìn wọn, torí pé àwọn ni wọ́n dúró pé bí Nàìjíríà ó ṣe ṣubú, bílẹ̀ Yorùbá, bí ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá ó ṣe di wọn àfìsẹ́yìn tégún fi sọ, àwọn àáfàá yìí ni. Èmi àwọn bẹ́ẹ̀ yẹn kan ṣe kóra yín jọ tẹ́pẹ̀ra yín láàfáà, ẹ̀ lóko, ẹ̀ lódò. Aláwo náà pa ń fa àwọn èèyàn ṣàwátì, bẹ́ẹ̀ yẹn ṣe ń sọnù lọ́sípítù, bẹ́ẹ̀ ni wèrè ń sọnù ń gbòòrò, bẹ́ẹ̀ làwọn àǹtí wa, ìṣẹ̀lẹ̀ aburú ló ń ṣẹlẹ̀ láwùjọ wa. Ẹ̀yin àáfàá yìí ni, ẹ̀yin lẹ sọ ayé Nàìjíríà, lẹ sọ ayé ilẹ̀ Yorùbá dolúkúmuṣu. Nigeria is a giant of Africa. Ìlú tó yẹ pé kí òyìnbó kàn mọ́ wá sí ọlùdé ní Nàìjíríà. Bí àwọn ìwà aburú tá à ń wù, àwọn rẹ́kọ̀dù wa tí ò da kò lè jí kóyìnbó máa bá wa sọlùdé Nàìjíríà. The best music in the world right now is Nigerian music. Bẹ̀ ìwà bàjẹ́ tó pọ̀ lọ́wọ́ wa kò jí káwọn òyìnbó kàn máa wá sí ọlùdé lórílẹ̀‐èdè wa. Kóyìnbó tó travel lọ sí orílẹ̀‐èdè kan yóò ti find out ìlú yẹn báwo ló ṣe rí, ìwà wo náà wù bẹ́ẹ̀.
ayédèjì dáyé mídíà gbogbo ohun tó ń bá fẹ́ mọ̀ nípa nàìjíríà kódà òyìnbó mi mọ̀ nípa nàìjíríà jàrá tájọ́ mọ̀ nàìjíríà lọ. ẹ̀yin ọlọ́pàá wa ẹ̀yin gómìnà wa nílẹ̀ yorùbá, this is time for you guys to do the right thing and the right time. ẹ bá wa fọ̀lú mọ́, ẹ bá wa fọ̀lú mọ́, ẹ bá wa create local security. ẹ̀yin ìjọba ẹ ṣòfin kẹ́nìbọ̀dì lọ ṣiṣẹ́. kí ló dé èwo làbúrò pẹ́ ní ẹlẹ́ni lẹ́kún jayé, ẹ̀yin kan wá jáde ẹni kan pa sẹ́yìn ń polóògùn. àti rá àáfàá tó jáde, màá play program àáfàá yẹn, ó ní gbogbo ẹ̀yin àáfàá àgbà àwọn lolóògùn owó. a dẹ̀ ti rínú àwọn àáfàá àgbà yín náà Sulemanu Faruku, màá play fídíò òun náà tóun náà sọ pé àánú ìsìlámù ń ṣe òun tó ń polóògùn owó fún yín. láfi sọ fẹ́yìn agbófinró wa pé bọ́bọ́ Ramonu yìí ó ní àwọn tó wò láwò kọ́ṣe, ó ní àwọn tó jọ ń ṣe alápàtà èèyàn nílùú Ìlọrin, ó láwọn tí wọ́n jọ ń ra wọn lọ́wọ́. láfi sọ fún yín ẹ̀yin ìjọba wa, ẹ̀yin gómìnà wa, pánsá òfura pánsá já, àjà òfura àjà jìnbó nílé ọba fura olè ní oko. ẹ ṣòfin, ẹ wo ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá, ẹ wo báwo ni future ilẹ̀ Yorùbá ló ń rí in the next 20 years. amọ̀pẹ́ ń ṣiṣẹ́ o, omi lọ́pọ̀ jọkà lọ o, adìrẹ yín dẹ̀ ń làágùn, ìhẹ́ ni ò já mọ́, but ẹ keep trying. kó lójú yín mọ́ lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ́ kó sì wọ̀. ẹ bá wa lé àwọn àǹfààní yìí dànù sí gbó kán lọ wáṣẹ́. they should go and find something to do. kò sí ìlú tó ti ń ṣe àfáà títẹ̀síwájú dé bá wọn. àwọn àfáà yìí pẹ̀lú àwọn tíṣẹ́ yín ò jọ yọ o. báwo lẹ́yìn kan ò ṣe ní níṣẹ́ tẹ̀pẹ̀rẹ̀ ayín láàfáà ẹ̀ ń dà lúrú kálẹ̀ lébú. àṣírí wa ti tú báyìí. nílùú Ìlọrin lẹ́ẹ̀kan sí, tájà yín bá sọnù ẹ mọ́ wá o, tẹ́lẹ́dẹ̀ yín bá sọnù ẹ mọ́ wá o, tewúrẹ́ yín bá sọnù ẹ mọ́ wá, tí fóònù yín bá sọnù ẹ mọ́ wá, bẹ̀tọ́mọ yín bá sọnù especially obìnrin ẹ wá o, ẹ wá o, ẹ gbọ́ fọ́tò, ẹ gbọ́ fídíò àfáà yìí tó ní gbogbo àwọn àfáà àgbà àwọn ológun owó ni. kẹ wá gbọ́ bí àfáà àgbà àwọn kan náà nílẹ̀ Yorùbá bó ṣe ń sọ pé àánú ìsìlámù ń ṣèun tó ń pológun owó fún gbogbo àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀. ẹ̀yin ò ní làákàyè láti polo tẹkinọ́lọ́jì àfògùn owó. àwọn tó jẹ́ àwòkọ́ṣe fún Ramonu tóun náà fi ní agbára láti máa pẹni lẹ́ni lẹ́kúnjayé àtàwọn tí wọ́n jọ ń hùwà àbàjẹ́ yìí, ẹ̀yin agbófinró wa ẹ bá wa ṣiṣẹ́ yín bí iṣẹ́ ìkọ́tẹ́ study ní school ní tẹ yẹn láàyò ni, ẹ bá wa ṣiṣẹ́ yín tónítóní. and my last message before kí n tó play video àwọn ológo owó fún yín, Aláròyé, BBC Yorùbá, Oríyọmí Hamzat, tó bá jẹ́ pé oníṣẹ̀ṣe kan ló ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀ láti rí lórí péjì yín o. báyìí sìn ẹ̀ ń wojú kẹ́ tó sọ̀rọ̀, àáfàá kan da àwọn àáfàá tí ọ̀dà ló bá àáfàá tó da jẹ́, ta ló wúlò nú àáfàá? kí ni láńjọrí wọn? kí ni ìwúlò àáfàá láwùjọ wa? ipa wo làáfàá ń kó láwùjọ wa? kí ni wọ́n ń contribute sáwùjọ wa? kí ni wọ́n wúlò fún? ó yẹ ọmọ tó ń sunkún ọdẹ yíyẹ tó rẹ̀ dákẹ́, ó dẹ̀ ń bọ̀ àwọn ládẹ́dẹ́ èyí tí wọ́n ti balẹ̀ Yorùbá lórúkọ, níbi tí wọ́n balẹ̀ Yorùbá jẹ́ dé yìí, níbi tí wọ́n ba Nàìjíríà jẹ́ dé yìí, àtúnṣe ló kù. anybody tó bá ti pèrè ẹ̀ láàfáà, ẹ̀yin ìjọba, ẹ̀yin agbófinró wa ẹ kó. wọ́n ṣe bẹ́ẹ̀ ní Libya nílùú Gaddafi tó jẹ́ Islamic country, wọn ò lẹ́sìn mi ju Islam lọ, àṣà àti ṣe wọn ni. ìgbà tí Gaddafi débẹ̀ ó ṣòfin, ó ní kí gbogbo yẹn ẹ lọ dáàbò bòlú, ó kó bọ́n fún gbogbo wọn, ẹ lọ dáàbò bòlú, ẹ lọ support economic ìlú, ó kó bọ́n lé wọn lọ́wọ́, èyí tó kó sọ́lọ́pàá, èyí tó kó sí sọ́jà, ó ṣe bẹ́ẹ̀ fún wọn. lẹ́ni tẹ́ bá dé ìlú Libya, gbogbo ọmọ Libya ló ní access láti lò bọ́n, gbogbo wọn ní security fún ìlú wọn. ẹ jí ká mọ ohun tá à ń ṣe. ẹ ṣòfin, ẹ̀yin gómìnà wa, ẹ̀yin ìjọba wa, ẹ̀yin agbófinró wa, ẹ ṣe the right thing at the right time. ìwà burúkú, ìwà àbàjẹ́ yìí ti pọ̀ jù, ẹ bá wa fọ̀lú wa mọ́, ẹ empower àwọn èèyàn. gbogbo ìwọ tó ní kí wọ́n pa Abdulrahman tí òfin Nàìjíríà bá ń ṣiṣẹ́ bí iṣẹ́, ó yẹ kí wọ́n ti kó gbogbo yín. ẹ gbọ́ àwọn tó ń pológun owó fún wọn,
ẹjá jọ gbọ́rọ̀ lẹ́nu àwọn àwòkọ́ṣe àwọn Ràmọ́nù, ẹjá jọ gbọ́rọ̀ lẹ́nu wọn. nínú Islam kò sí tó ní kẹ́ bá ṣògùn owó. nínú Ìsìlámù kò sí tó ní kẹ́ bá ṣògùn owó. ẹ̀sìn àwọn bàbá wa àná yẹn ògùn owó lọ́pọ̀lọpọ̀ wọn ṣe tá a fi ń rí wọn lónìí. bàbá wa Sheikh Yusuf Abuhaji, bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi, bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilori. ògùn owó ni gbogbo wọn ṣe tá a fi ń rí àǹfààní wọn jẹ lónìí. ẹ bá balẹ̀ o ìṣe ìtọ́kù sọ ọmọ tí mo sọ wà láyé. sẹ́yìn ògùn owó yẹn ó yí sí gan, ṣùgbọ́n ohun tó jẹ́ kí olóṣèṣì pọ̀ láyé lónìí ni pé owó tá a fẹ́ fi ṣe ògùn owó yẹn à ní lọ́wọ́. èyí tó jẹ́ kó lóṣìṣì pọ̀ nínú ayé tá a bá lò yìí pé ní owó tá a fi ṣògùn owó yẹn à ní lọ́wọ́. bó ṣe jẹ́ gangan yẹn. ọ̀fẹ́ yàrá ẹni bá mi ṣèjì ìgbésí ayé mi tó bá ti jẹ́ sí pé ọ̀fẹ́ ṣe ti Yorùbá ni ọbọ̀nù lànà ti Yorùbá ọwọ́ àfi ti Yorùbá ọwọ́ àfi kún àdúrà kó lè lágbára ọwọ́ abọ́sọ́jà ọmọdù màlúù mẹ́rìndínlógún ọmọbì gbàǹjà obì àbàtà mẹ́rìndínlógún àtàrẹ mẹ́rìndínlógún orógbó mẹ́rìndínlógún àmọ́kùn kankan wà fi kún nítorí àánú ìsìlámù ń ṣe mí kí ni kẹyọkẹ tó kù ń bẹ náà òun náà ni wọ́n ń pè ní àfòmá làpálàpá wọn a máa pè lọ́dọ̀ àwọn àgbàlagbà wọn aláfòmá bòtú jẹ ọwọ́ àmú gbogbo òrò owó tà ná láyé ó tò sínú agbádá ọwọ́ àtòrò ayé rẹ̀ tọ́ bá kó gbó kínní ìtòkò síbẹ̀ ó rówó àmẹ́ẹ̀kan ló rówó náà àmọ́tọ̀ bá fẹ́ kó náà wọ́n lẹ́ẹ̀kan tó fẹ́ máa rí lọ bẹ́ẹ̀ ọgbọ́n bá ti mọ́jú màálùú kan ó sì móbì kan ó màtàrí kan ó mọ̀lógbó kan bó ṣe tóónù tí ì tán ọ wàá fi àfòmọ́ àbòtú jẹ ó fi bò ó lérí pọ̀pọ́ wájú ó tán ọ̀rọ̀ sínú ògò ọmọ wa ti wàrà fana makana àlíyá ọmọ fíìmù ọba ti wàrà fana makana àlíyá olóyà tí arísùkú àrọ gàdá ní kò lè makana ìwà láti arísùkú àrọ gàdá ní kò lè makana. ọmọ fílò. yàtí arísùkú àrọ gàdá ní kò lè makana wàrà fana ó makana. látara kí ni. asitu lilayi asitu yàtí.